àmọ̀ pé sọ̀dún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. àmọ̀ pé sọ̀dún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. orí òní jẹ́ òfè yìí sópin. àmì ìṣẹ̀dá òní jẹ́ òfè yìí sópin o. àṣẹ àmọ̀ pé sọ̀dún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. MC BLESSINER. Alhaja Sherifat Lawal Àmọ̀pé àṣálẹ́yẹ ńlọ́dún ẹ̀ tún pé tá a wá bá dúpẹ́ o. borí ẹni bá sọrí ẹ̀tọ́ ní káyé ọgbọ́n. ìyá olóríire tí ń sọdún lónìí òkú ọdún oṣù kú àṣeyẹ. lágbára lọ́wọ́ olúwa ọba àṣeyí ṣàmọ́dún ó ṣe tẹ̀mí. gbogbo ọjọ́ kẹfà nínú oṣù kẹta ńlá àyájọ́ orí kádùn rẹ tọdún èyí tún pé bá ọ láyé mọ́ ọ̀pọ̀pẹ́ fọ́ba àláùrà. Alhaja Sherifat ọmọ wọn ń kòròdú mọ́ dání gọ̀jọ́gọ̀jọ́ mọ́ dání gọ̀jọ́gọ̀jọ́ olóríire. ìlàyé ọlọ́run ọba òní jẹ́ kó o parẹ́ mọ́ wa lójú yàrá Samuel. Alhaja Amdalat Mojísọ́lá ìyá Ahmed láti inú ẹgbẹ́ ìdẹ̀ra Exclusive International Sisters. àwọn ni wọ́n ránṣẹ́ pè mí pé wọ́n á máa kì ọ́ ń gbèjègbèjọ pé o kú ọdún. wọ́n lò ní fọdún èyí sòpin yàrá Samuel ògbétò àmì mi. yeye Rukayat ni mo kí lọ́wọ́lọ́wọ́ o. yeye mo pé lọ́lá ìyá Abíọ́dún o. ìyá kò fowó rọlá ó ti ṣòwò kalẹ̀ dandan kó rèrè ọjà jẹ́sí lókù ó ní tètè kú. àwọn ọmọ náà wọ́n á yanjú wọn ò sì ní yàn kú mọ́ ọ lọ́wọ́ yàrá Samuel. ìyá ọlọ́jọ́ òbí dòsùnmúlùú Èkó ìlọ́wà tó gbé ń pawọ́ ajé àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ilé ìtajà rẹ̀ ò ní jóná lágbára lọ́wọ́ adánimọ̀gbàgbé ẹni yàrá Sàmí kó o gbé tó àmì mi. Sherifat o orógbó ajẹ́ kó o gbó kọ́ ọ tọ́ kọ́ ọ tágbàlagbà á ṣe. ó gbó bí olúgbógbó ti gbó ọ dàgbà bí olúgbàǹgbà ti rí gbà. ó gbó ọ̀tọ̀ ọ fọwọ́ páwú ó sì fèrèkì jóbi. àsìkò tó ń jẹ ọmọ bá wá jiná ikú ò ní já onítàn mọ́. ìyá olóríire mọ́ wọlé mọ́ra bá. ìkòròdú ní ṣèlú bàbá rẹ tó bí ọlọ́mọ. ìkòròdú náà ní tún ṣèlú ìyá rẹ gan-an. Ọ̀yọ́ Aláàfin ní ṣèlú ọkọ rẹ. ọ̀yá o jẹ́ ń kì ọ́ sílùú bàbá àtìyá rẹ. ìkòròdú ọ̀gá ọmọ ọmọlẹ̀ tí í fèlèjà. ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́mẹ́dẹ́. ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́. ọmọ aké ń gbó níyí kẹrù ọba ara gbó. ẹ̀yin lọ máa ké lọ́nà kẹrù ó bèrò ọ̀nà. ẹ̀yin lọ máa sàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni obìnrin wọ́n o. bẹ́ẹ̀ bá délé ìkòròdú aya ń bẹ níbẹ̀ jaburata ni. inú ilé bàbá àti iye tó bí ọlọ́mọ. ìkòròdú lé ọmọ ọmọlẹ̀ tí í fèlèjà. ọmọ asáwọn ní poríkì ni wọ́n poríkì ilé bàbá àtìyá rẹ̀. ebisu mẹ́fà ní sú ìkòròdú. wọ́n ta méjì wọ́n jẹ méjì tó kù. òòṣà ìlúkù ni wọ́n fi bọ nínú ilé bàbá àtìyá rẹ̀ gangan. wọn kì í ṣẹrú lé ìkòròdú rárá. ọ̀gá ni gbogbo yín. ọmọ ọmọlẹ̀ àfẹlẹ̀jà wọ́n pàwọ̀ egúngún lóbìnrin lè ṣe àwo gẹ̀lẹ̀dẹ́ lóbìnrin lè wọ̀ bóbìnrin bá fojú korò yóò sì gbé lọ nílé bàbá àti eye tó bí ọlọ́mọ. ọlọ́jọ́ bí o Ọ̀yọ́ ní ìṣèlú àwọn olólùfẹ́ rẹ̀ gan. ọkọ rẹ̀ ti ń tọ́jú aya. Ọ̀yọ́ mọ láàfin òjò pàṣẹkẹ mọ́dé ọmọ Àtìbà. àwọn náà pé kó lówó gbowó ó pé kí wọ́n fọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ ebi kó lè bá a dìjà kó lè bá a dá pọn kálàáfin Ọ̀yọ́ ó lè rí jẹ́ ń bẹ̀ ni. ọmọ kútíkù ò lè pa ọmọ àrùn tarun ọgbọ́dọ̀ gbèdè. ẹlẹ́gbìgbàdùn ọ̀ràn sẹ́kùlé ẹlẹ́kùlé ọgbọ́dọ̀ yá jẹ bẹ́ẹ̀ ni wọ́n ọgbọ́dọ̀ tú dànù. ojú pọ́n roro mọ́ fọ́ àgbàrá òjò tí bá níjà tí gbòde bàbá ẹni lọ́wọ́ ẹni. alábàjàdé àrèlé Ọ̀yọ́ dùn joyin lọ. ẹni Ṣàngó bá pa lálẹ́ di Ọ̀yọ́ àpagbé ni. ẹni Ọya bá pa lálẹ́ di Ọ̀yọ́ àpagbé ni. nínú ilé àwọn ọkọ tó fẹ́ ọláyà gangan àwọn náà ni àwọn ni. wọn lò kórè tí ọmọ wòírà lọ́jà kọ́ ọmọ bá ara gbákígbá igbákígbá ní kẹ̀kẹ́ sọ nínú oko òkòrè sí ọmọ wòírà lọ́jà kọ́ ọmọ bá rẹ̀ ẹrúkẹ́rú ní í ṣe lala lẹ́nu òkò pẹ̀rú rẹ̀ wọ́ ọmọ ajẹ́bí ọ̀rọ̀ máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. wọ́n ọlọ́jọ́ òbí Alhaja Sherifat Lawal Àmọ̀pé àṣálẹ́yẹ ikú òní filé rẹ̀ sóde àrùn òní filé rẹ̀ sọ̀dẹ̀dẹ̀ ọ̀gbàgbà òní jáde gbà lọ́wọ́ rẹ̀ bí n bá
bá ní n ó kì ọ́ n ó wulẹ̀ sọ lẹ́nu ni ò ní fọdún èyí ṣòpin lágbára lọ́wọ́ olúwa ọba ìwọ tó sọdún èyí ló ṣe tẹ̀mí.